gbàgbé ẹ̀dá ẹ̀ kankan. A kú dédé àsìkò yìí. Tó kò sẹ́ni tó lè ní. A kú ìyálẹ̀ta kú bójú ọjọ́ ṣe rí. Ọlọ́run dé nìyẹn. Orúkọ mi ò yí padà, Abdulrahman Lawal, èmi lọ́mọ ẹ̀gbá ọmọ Lísàbí ọmọ agbègbè Àkàlà. Ó tójọ́ méjì, ó tójọ́ mẹ́ta tá ti ríra wa sẹ́yìn. Asáré ṣèrìn àjò ráńpẹ́ lọ sókè lọ́hùn ni. Àló máa ní ìhun tọ́lọ́run. Ẹ ṣé fúnfẹ́ tẹ fi ń darapọ̀ máwọn ètò wa lórí ìkànnì yìí. Ó máa ní Àṣèbá ọmọdé, àṣèbá àgbà, àṣèbá ọkùnrin, àṣèbá oyún inú, àṣèbá àṣẹ́ẹ̀dí. gbàgbé ẹ̀dá ẹ̀ kankan. Fèyí kọ́gbọ́n lètò pẹ̀lẹ́mi ọmọ yín olólùfẹ́ yín Abdulrahman Lawal. Kò dáwọ́ dúró. Aláṣẹ àtolùdarí Ladua Media Studio ní Kumasi orílẹ̀-èdè Ghana. Ó ní ohun tọ́lọ́run fi ṣe la mú wá fún yín lónìí. Ọlọ́run ọba àláwùrà bí kò gbàgbé ẹnìkankan. Ìwọ tó ń béèrè ọmọ tọ́lọ́run ò tí ì dá ẹ lóhùn. Tùràrí ànábì yan. Ìwọ tó ń béèrè aya tọ́lọ́run ò tí ì dá ẹ lóhùn. Kábíyèsí aláyè. Ìwọ tó ń béèrè ọkọ tọ́lọ́run ò tí ì dá ẹ lóhùn. Kábíyèsí aláyè. Ìwọ tó ń béèrè iṣẹ́ tọ́lọ́run ò tí ì dá ẹ lóhùn. Kábíyèsí ó jẹ́ kí n wà. Mo wá sọ fún ẹ lákòókò ìpó ní ohun tọ́lọ́run fi ṣe. Ó jẹ́ kí n wà láyé. Ọlọ́run ò gbàgbé ẹnìkankan láyé ń bí. Inú rẹ̀ ẹ̀ rárá o. Ìwọ tó ń béèrè iṣẹ́ alálùbáríkà ni Inú rẹ̀ ẹ̀ rárá. tí ò tí ì bọ́ sí bó ṣe fẹ́. Ìjẹ lásìkò mọ̀ọ́dún. Bàbá, ìyá, ọ̀rẹ́, ẹ̀gbọ́n, àbúrò, Ìmọ̀ láìgbò mi. ó ní ohun tọ́lọ́run fi ṣe. Mo rí wọ ọlá. Ọba ṣe ohun tóhun nígbà tóhun lákòókò tóhun lọ́dún tóhun. Màá ní Ọba tó ṣọ́ èmi àti rẹ dìgbà tí a wà yìí. òfun o. Láti ìbẹ̀rẹ̀ oṣù kìíní ọdún yìí Òun ò mà tó. títí di oṣù kẹjọ ọdún tí a wà yìí. Ó ní ohun tọ́lọ́run fi ṣe. Ọ̀pọ̀ lájọ rí Máàṣì tá a jọ rí July. Ọ̀pọ̀ lájọ rí July tá a jọ rí August. Ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí tá a jọ rí Thursday tí a wà nínú rẹ̀ yìí. Ṣé bí? Torí ẹ̀ mo ṣe ń sọ pé ó ní ohun tọ́lọ́run fi ṣe. Rárá o. Ọba ṣèyí òun nígbà tó Láì ṣe kà rárá. ohun tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run tó bá bọ́ sí náà, Ẹ o. tó bá lọ jẹ̀bi ló wà nídìí rẹ̀ ń Tú kọ́. èèyàn yẹn. Torí ẹ̀ la ṣe sọ pé ó ní ohun tọ́lọ́run fi ṣe. Èkẹ́ gbọ́dọ̀ mi yé. Bàbá, ìyá, ẹ̀gbọ́n, àbúrò, Àpèjú èkẹ́. ó ní ohun tọ́lọ́run fi ṣe. Tọ́lọ́run fòun ló. Ọlọ́run ò gbàgbé ẹrú rẹ̀ kankan. Ṣàdúrà lọ́sán àtò. Ọlọ́run bá lè ṣí èmi àti rẹ lójú. Kò sí ní kọ́bọ̀ kan tó lè fi jẹun. Kó fi èéfín rí ohun tọ́lọ́run ń bì dànù fún wa. Tó lè fi jẹun. Wàá mọ̀ pé ó ní ohun tọ́lọ́run fi ṣe. Ọjọ́ kan ló nílé ẹ̀tún lè. Èyí kọ́gbọ́n lètò. Lọ́sànjọ́ kan ló. Pẹ̀lẹ́mi ọmọ yín olólùfẹ́ yín Yẹ fún. Abdulrahman Lawal, ọmọ ẹ̀gbá pàtàkì. Wọ́n tún fún ní ìwé pé. À ń kí káàbọ̀ sórí ètò wa fún tòní. Owó ọdún. Ó ní ohun tọ́lọ́run fi ṣe. Láàmú wá sí yín létí gbọ́. Mi ò gbọ́. Ṣùgbọ́n Fèyí kọ́gbọ́n lètò fún ara rẹ̀. Ṣe. Ẹ pàdé mi ọmọ yín olólùfẹ́ yín Abdulrahman Lawal, Ọlọ́run tó fi ṣe. aláṣẹ àtolùdarí Ladua Media Studio ní Kumasi lórílẹ̀-èdè Ghana. Ó gbàgbé o. Ó ní ohun tọ́lọ́run fi ṣe. Ọlọ́run Ìwọ tó ń béèrè owó, Ìṣòro bá tọ́lọ́run fún lọ́mọ. kíyàn mi. Ó ní ohun tọ́lọ́run fi ṣe. Ìṣòro bá dé. Tọ́lọ́run bá fún ẹ lówó náà tán tó bá lọ kó wàhálà bá ẹ ń kọ́. Gbàgbé ìpọ́lọ́ ń ṣòrè rí o. Orí Ọlọ́run ọba láwùrábí. Ṣòrè rí. Gbogbo rẹ̀ ló yọ lọ́wọ́. Ayé ẹ̀dá torí kò. Ọkọ̀ abúlẹ̀tí náà fàní láti máa darapọ̀ mọ́ wa dédé àsìkò yìí. Torí kò ní rántí. Ẹ máa bá wa pín lógúnlógún, ẹ máa bá wa pín lẹ́gbẹ̀ẹ́. Ìgbàwí ìmbá ṣòro. Ẹ máa fi sí comment section pé Ìgbàwí ìmbá ṣòro. ẹ kú ètò, ẹ kú gbogbo ògbà wa. Mọ́ṣáláṣí kan ní. Ó ní ohun tọ́lọ́run fi ṣe. Mọ́ṣáláṣí. Ọkọ̀ abúlẹ̀tí náà fàní láti máa darapọ̀ mọ́ wa. Ibẹ̀ ló sùn pé láwọn àbókí. Orúkọ tèmi ò yí padà. Ibẹ̀ ló sùn pé láwọn àbókí. Abdulrahman Lawal. Ó máa ní ìhun tó. Ìwọ tó ṣe ń rí bí fẹ́lẹ́ ìdáre sùn Ó yìí. ó ní Ó ìhun. ní ohun tọ́lọ́run fi ṣe. Ọ̀pọ̀ ló wà ń tatọ̀ níbi tó ń sùn. Sọ́hun máa ṣe bí ó. Ọ̀pọ̀ ló jẹ́ wájú ṣọ́ọ̀bù kan ló ń sùn. Pé Ọ̀pọ̀ ló jẹ́ inú ilé àkọ́kù kan ló ń sùn. ṣòre ni Ṣùgbọ́n ìwọ rí ibi tó ń sùn tátẹ́gùn fẹ́ sí ẹ. tó fi ṣe ni. Tó ń sùn lálàáfíà tó ń jí lálàáfíà. Bàbá, màmá, ẹ̀gbọ́n, àbúrò. Ó ní ohun tọ́lọ́run fi ṣe. Ohun ta lélélélé tọ́wọ́ wọ ò tí ì bá. Mọ́ṣáláṣí ló ti. Ó mà ná ohun tọ́lọ́run fi ṣe. Mọ́ṣáláṣí. Tí wọ́n bá yí gàgà ojú wa kúrò tó ṣí ojú wa sáwọn kan tá ò rí. Ìyẹn mèrè tó sí. A máa yí nílẹ̀, a máa dá bàbà Ọlọ́run ni. Ìyẹn ò sí gbà. Ọlọ́run ò dúpẹ́ o. Bí mo Tí mo rò bóyá náà ní tọ́nà ò gbà tó bẹ̀. ń ka o. Àjẹ́ ó ní ohun tọ́lọ́run fi ṣe. Ẹ̀dẹ̀ tí ilé ló. Ìwọ tó ń béèrè ọkọ tọ́lọ́run ò tí ì fún ẹ. Olóníkan lè ní. Ó ní ohun tọ́lọ́run fi ṣe. Aṣọ Ọlọ́run. Ìwọ tó ń béèrè aya tọ́lọ́run ò tí ì fún ẹ. Torí kó má Ó lóhun tọ́lọ́run fi kí ṣe. ṣe o. Ó lóhun tọ́lọ́run fi ṣe. Mo wá máa sójú ìwòran yín Kí ṣe. lónìí. Lórí ètò wa, ètò yín Fèyí Mo kọ́gbọ́n. máa ṣe bí o. Pẹ̀lẹ́mi ọmọ yín olólùfẹ́ yín Abdulrahman Lawal. Pé Ọlọ́run máa Bóyá iná nǹkan tẹ fẹ́ ká máa bá yín ṣe lórí ètò wa. Àbí polówó ọjà yín kan ṣe ni. ni.
ẹ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ. Ká kàn sí nọ́mbà yìí +233 544 722099. Orúkọ tèmi ò yípadà, Abdulrahman Lawal. Èmi lọ́mọ Ẹ̀gbá, ọmọ Lísàbí, ọmọ Agbègbè Àkàlà. Mo ń gbà ládùúrà, ojú tẹ fi ń wò ó ní fọ́, etí tẹ fi ń gbọ́ wò ní di. Gbogbo àdáwọ́lé yín lọ́sẹ̀ yìí yóò yọrí sí i. Má sálàm.